Èkó àkété ìlú ọgbọ́n o, àrọ́mọdẹ́dẹ́ kó má má sá o. Èkó àkété àròmísà lẹ́gbẹ́ 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 lẹ́gbẹ́. Èkó 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 àkété ìlú ọgbọ́n ni, àrọ́mọdẹ́dẹ́ kó má má sá o. Èkó àkété àròmísà lẹ́gbẹ́ lẹ́gbẹ́. Ẹ̀yin tèmi ẹ ǹlẹ́ o, ẹ pẹ̀lẹ́ mà o, èkìkí ará Èkó nìyẹn o. Ẹ ǹlẹ́ o, èkìkí ará Èkó nìyẹn o. Ẹ ǹlẹ́ o, bẹ́ẹ̀ ni o, wọ́n ṣe ń kí àwọn ará Èkó nìyẹn o. Àmọ́ mo fẹ́ kọ́kọ́ lọ sẹ́kìtì o, ìhòkun ìhànra. Ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ dẹ̀ kú dédé àsìkò yìí. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí, ṣé àlàáfíà nìyà o. Ìyàrún gbé sọnù bí ò ṣe ibi ọmọ o. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tèmi lẹ́kọ̀ọ́ ilé pátápátá ni wọ́n gbọ́ Yorùbá Èkìtì mi. Nítorí fún kí ni wípé mo ní àwọn ènìyàn lóríṣiríṣi lẹ́kọ̀ọ́. Mo ní àwọn àna lókùnrin lóbìnrin o, tí wọ́n fẹ́ àwọn ọmọ Èkìtì, tí wọ́n fẹ́ àwọn ọmọ Èkìtì lókùnrin, tí wọ́n fẹ́ àwọn ọmọ Èkìtì lóbìnrin. Bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ tí a ti jọ wà tipẹ́tipẹ́ ní ìlú òyìnbó tó jẹ́ wípé ọmọ Èkó ni wọ́n. Mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fans ní orí ètò wa lédè Èkìtì. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ìdí nìyẹn tí mo fi wà ń bílẹ̀ ní o, láti wá kí kábíyèsí wa tuntun yìí o. Ẹ má tí ì jẹ́ kí n dárúkọ wọn o, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Fún àǹfààní ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, orúkọ tèmi kò yí padà o. Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi o. Èmi Ègìrẹ́ Òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi Ègìrẹ́ amúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o. Èmi lọ́mọ Èkìtì o, èmi láyà ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi o. Àwa lọ́mọ eléyìnkùlé àdéwúre, àwa lọ́mọ olóòkè méjì takọtabo lórí ọ̀raràn, ọmọ olóòkè kòmòkè gígùn òkè sọ̀rọ̀ àdọ́ta. Àwa ní lẹ́kìtì o. Ẹ jọ̀wọ́ fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi, a máa ń gbé àṣà àti ìṣe wa ga lórí ètò yìí ni o. Kò ń ṣe Èkìtì nìkan la máa ń ṣe o. A máa ń lọ sí Èkó, a máa ń lọ sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Nǹkan kí nǹkan tó bá ti jẹ́ nǹkan bí àṣà àti ìṣe gbogbo rẹ̀ la máa ń gbé wá sí orí ètò wa o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà lè ṣe mọ̀, a máa ń kí ni o, a máa ń ṣe ìpolówó ọjà, a máa ń ṣe bá ènìyàn ṣe ọjọ́ ìbí, a dẹ̀ tún máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ìṣítí. Gbogbo nǹkan tó bá dẹ̀ tún ti wà lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ tiwantiwa làwa máa ń bá wọn dá sí ní dídára kó lè dára. Àmọ́ eléyìí tá a bá ti mọ bó ṣe ń lọ ni o, àwa ò kì í mọ̀fo o. Ẹ jọ̀wọ́ ẹ subscribe sí orí ètò yìí o. Kẹ́ follow mi lórí Facebook Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété, Instagram and TikTok. Ní orí ètò lédè Èkìtì YouTube nìkan nìyẹn. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí rọ́wọ́ yín, ọwọ́ yín kò ní kẹ́ sàlẹ̀ àpò nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ lẹ́ẹ̀kan sí. Lẹ́ni ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ darapọ̀ mọ́ mi o, kí ẹ jẹ́ ká lọ kí kábíyèsí wa yìí o. Àwọn lẹ̀ ń wò yìí o, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba adé tuntun. Ọba wa ní ìlú Èkó, ọba wa Olùmẹ̀gbọ́n ti ìlú Àjà ní ìlú Èkó, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba adé tuntun. Ọba Kọ́láwọlé Làwà Olùmẹ̀gbọ́n. Àwọn ni o ọmọ Aṣẹ́kúnjoyè Olùmẹ̀gbọ́n Àjà. Àwọn ni ẹ jọ̀wọ́ ẹ bá mi kí wọn o. Kábíyèsí o, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́ o, àṣẹ á pẹ́ lẹ́nu kéṣekéṣe. Àsìkò yín á san gbogbo àwọn ọmọ ìlú Àjà o. Eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ. Gbogbo ọmọdé kò níyàn kú o, àgàn àtọwọ́ àlàbòsùn. Ẹ kú oríire o kábíyèsí o, oyè àmọ́rí o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ bá mi kí wọn o. Màá tún padà gbé fọ́nrán yìí sí. Ẹ wá gbọ́ bí orin àti ìlú bí ó ṣe ń lọ níkan òjọ̀kan níbí yìí báyìí. Kẹ́ bá mi kí kábíyèsí wa o pé wọ́n kú oríire o. Inú wọn dùn, inú mi náà dùn. Ìhòkun ìhànra ó ti dì sí o, adé ajẹkanra o.
Iwájú